yẹ̀yẹ́ táwọn fìlà wá ṣe yẹn wá bá ti fẹ́ máa já síkú kó tẹ́ máa dàbí kó àti ń rokúro ra wa ẹ kò wá òkè family ìyẹn lára ara everybody ó ní fíìmù kan tó ń trend online táwọn Lakurawa boys àwọn bad boys ẹ̀yìn àwọn bandit wọ́n ń kọjá lọ àwọn ọlọ́pàá yẹn dẹ̀ ń wé fún wọn ìyẹn wọ́n fa àwọn ọlọ́pàá yẹn fi wọ́n ṣe yẹ̀yẹ́ kí ni àwọn ọlọ́pàá yẹn gbé dání. ẹni táwọn wí ti dé ẹni táwọn wí ti dé ẹni táwọn wí ti dé sẹ́ ẹni táwọn wí ti dé ẹni táwọn sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ táriwo gbalẹ̀ gboko àwí koko àwí koko àwí koko àkàndá ọ̀rọ̀ gbogbo ayé ló gbọ́ àwí koko àkàndá ọ̀rọ̀ ẹ máa gbọ́ wa lọ. ẹni táwọn wí ti dé ẹni táwọn wí ti dé o ẹni táwọn wí ti dé sẹ́ ẹni táwọn wí ti dé o ẹni táwọn sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ táriwo gbalẹ̀ gboko àwí koko ó dé àwí koko àwí koko àkàndá ọ̀rọ̀ gbogbo ayé ló gbọ́ àwí koko àkàndá ọ̀rọ̀ ẹ máa gbọ́ wa lọ. ètò túmọ̀ gbọ́ wa tó tún nítumọ̀ gbogbo ayé ló gbọ́ àkàndá ọ̀rọ̀ ẹ máa gbọ́ wa lọ. sọ̀rọ̀ ọlọ́gbọ́n kápákó mọ́kùn yọ gbogbo ayé ló gbọ́ àwí koko lójú ọlọ́rọ̀ ẹ máa gbọ́ wa lọ. bọ́lọ́rọ̀ bá gbọ́ kí lọ́lọ́rọ̀ ó dẹ̀ ṣe gbọ́ ayé ló gbọ́ àṣà ìmọ̀ ẹ máa gbọ́ wa lọ. current affairs gbogbo ayé ló gbọ́ ọ̀rọ̀ tó ń lọ ní ìgboro ẹ máa gbọ́ wa lọ. kódà tó fi lórí àwọn òṣèlú wa gbogbo ayé ló gbọ́ ìtàn ẹ máa gbọ́ wa lọ. ìtàn àgbọ̀n fi kọ́gbọ́n gbogbo ayé ló gbọ́ lórí ètò Awíkókó ẹ máa gbọ́ wa lọ. àṣà ìmọ̀ gbogbo ayé ló gbọ́ ìjìnlẹ̀ ọ̀rọ̀ lóríṣiríṣi ẹ máa gbọ́ wa lọ. lẹ́yàdís mo gbọ́ ní tèmi o gbogbo ayé ló gbọ́ ẹ jẹ́ ká gbọ́ ètò Awíkókó gbogbo ayé ló gbọ́. bí gànà bá ń là lẹ́yìn atẹ́gùn fẹ́rẹ́fẹ́ a máa yọ wọlé àkàndá ló rọ̀rọ̀ lẹ́nu bíi tẹjọ àjàó àrò irúnmọlẹ̀ padà bọ̀ ọ̀ràn míyàn ẹkẹ́ ni mi ọmọ adúró fọ́ ti lé gbàngbàng ẹ̀rí tẹ́nitẹ́ni èkìsà lọ́la tàn ẹlẹ́nu rírì lọ́la mọ̀ọ́yá ẹ̀ bí àpọ́n bá fẹ́ jẹun ajá rẹ̀ nípè ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ ńlẹ̀ Káàárọ̀ Oòjíire ó sọ lọ́gbọ́n kọ́ ó sàṣì èrè kọ́ ẹ̀ lẹ́lẹ̀ yìí o gbogbo ọmọ kóòtù Oòjíire bí ńlé lóko lódò lẹ́yìn odi àánú Olódùmarè ò ní fi wálẹ̀ àní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ. well lórí ọ̀rọ̀ wàhálà ìjẹnigbé ìfẹ̀mí ẹni ṣòfò ìgbésùnmọ̀mí tọ́wọ́lẹ̀ Káàárọ̀ Oòjíire wa náà lẹ́nìkan tó ń jọmọ ọkọ Yorùbá tòótọ́ ṣùgbọ́n tó jẹ́ kan nínú àwọn jagunjagun orílẹ̀-èdè yìí iléeṣẹ́ ológun ní ń bá ṣiṣẹ́ sọ́jà ni ọ̀dọ́ sì ni pẹ̀lú ṣé ẹ mọ̀ pé àwọn ló wà nígbọ̀nù ìgbésùnmọ̀mí ìjẹnigbé àti ìdàlúlàmú tí ń ṣẹlẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà bọ́ bá rúgbó ń bè kan àwọn wọn ó pè kí wọ́n wá lọ náà ló ń ṣàkíyèsí wípé ọ̀rọ̀ tí ń polóko lẹ́kún ńlá parọ́ àwọn èèyàn kan fi ń ṣẹ̀rínrín ntọ́yẹ ká mójì kan ẹ̀ka káràmásìkí ẹ̀ ńlá fi ń ṣàwẹ́wà ó wá ń pè wá ṣàkíyèsí ewu tọ́rọ̀ mọ́ pé ó ń bọ̀ ẹ jáde àwọn ká sì múra dé kí lárákùnrin ọ̀hún sọ ẹ ti gbọ́ díẹ̀ níbẹ̀rẹ̀ wọ́n padà jẹ́ kẹ́ ẹ gbọ́ gbogbo fọ́nrán ṣùgbọ́n arákùnrin ọ̀hún rí sọ àbí ò rí sọ nonchalant attitude ògúnnágbòǹgbò òní nínú day to day activities ọmọ Yorùbá ọmọ Odùduwà business as usual bí nǹkan kan bá ṣẹlẹ̀ tá a bá ti tariwo bá wá bá ti wálẹ̀ ó tán náà nù kò sẹ́ni tó rántí nǹkan kan mọ́ ṣé gbàgbé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní pè wá ṣàkíyèsí gbógun ti dó tì wá ìpínlẹ̀ Kwara ò fararọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ní kí ló ṣubú tẹ̀hún àtúngbọ́ fìrìnfìrìn gbógun ń bọ̀ ní Iléṣà
wọ́n láwọn onísùmọ̀mí tó kù nípínlẹ̀ Katsina ìlú Iléṣà ni wọ́n dorí kọ kí n mọ́ ń bọ̀ wá ṣe ń Iléṣà. Wọ́n nítorí pé mining site wà níbẹ̀, lára àwọn ẹgbẹ́ wọn sì ti wà níbẹ̀ already láti connect máwọn ẹbí wọn tí ń bẹ ńbẹ̀ kò ní nira wọ́n bá ti wá connect mọ́ wọn. Ṣé mọ̀ wípé ọlọ́wọ́ kọ́kọ́rọ́ wọn ò ní fi kọ́ gíláàsì èèyàn ni ó fi kọ́. Ó túmọ̀ sí pé ajókòó kunkun wọn kò ní jẹ́ ká jókòó jẹ́jẹ́ tiwa ó jókòó jẹ́jẹ́. Wọ́n sùn wa lẹ́ràn, wọ́n tọ́ wa níjà, wọ́n pè wá sí jàkadì. A wà forced láti gbé pẹ́rẹ́gì kaná pẹ̀lú wọn. Làwa ni prevention is always better than cure. Mìíràn káàró òjìrì bá fẹ́ ṣe dáadáa tá a fẹ́ rìn lọ́nà ẹ̀tọ́, mi ò rí ní tó burú mbẹ̀. Bá a bá múra lẹ̀ dè wọ́n, bá a bá jẹ́ ó yé wọn pé torí ajá òde la kì í ṣe kátìlé lẹ́yìn. So àkàndá ọ̀rọ̀ ayékòǹkò n ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀ kí n má sọ̀rọ̀ jù bí orin Pàṣọ. Ẹ já gbọ́rọ̀ lẹ́nu arákùnrin, ọ̀rọ̀ ọlọ́gbọ́n, ọ̀rọ̀ ọmọ ọkọ, ọ̀rọ̀ ẹni tó ní làákàyè, ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n lẹ́nu ọ̀dọ́mọdé ọmọ Yorùbá tó wà nínú iṣẹ́ ológun. God bless you. Ẹ̀yin family issue kan ń ṣẹlẹ̀ kò ní wà òkè ká máa fira wa rẹ́rìn ká máa fira wa ká máa fira wa bó ṣéèmù ká máa rò báyà ń yọ̀ ni yẹ̀yẹ́ táwọn fira wa ṣe yẹn wá bá ti fẹ́ máa já síkú kó tẹ́ máa dàbí kó àti ń rokú lóra wa ẹ kò wà òkè family ìyẹn lára ara everybody. Ó ní fíìmù kan tó ń trend online táwọn Lakurawa boys àwọn bad boys ẹ̀yìn àwọn bandits wọ́n ń kọjá lọ àwọn ọlọ́pàá yẹn dẹ̀ ń wé fún wọn ìwọ̀n àfàwọn ọlọ́pàá yẹn fi wọ́n ṣe yẹ̀yẹ́ kí làwọn ọlọ́pàá yẹn gbé dání ẹ wo ìbọn táwọn ọlọ́pàá yẹn gbé dání ẹ wo ìbọn táwọn bandits yẹn gbé dání nínú ìbọn táwọn bandits yẹn gbé dání ìbọn kan àbẹ́ tá à ń pè ní ehe ìbọn yẹn máa ń já bàálù bọ́lẹ̀ èyí tó kéré jù nù èyí tán gbé dání ẹ̀ tó jẹ́ pkt yẹn kò kí ọlọ́pàá kó jẹ́ 100 kí Lakurawa boys kó gbé pkt ẹ̀kọ́ yẹn dání á lé àwọn ọlọ́pàá 100 yẹn pa ìwọ̀n ó wù ní káwọn ọlọ́pàá yẹn kan láwọn fẹ́ àtàkì wọn ibẹ̀ kan fáwọn ọmọ ọlọ́mọ kan fi wọ́n ṣe súyà àbí náà inú ẹ̀rọ náà ṣé tó bá jẹ́ gbọ́n dá di ẹ̀ lọ́lọ́pàá yẹn àbáwọn àbúrò mọ́mí ẹ̀ àbọ̀kan àti ẹ̀ yàbẹ̀gbọ́n ẹ̀ bò wà ní kó fèsì bí 1 million Lakurawa boys ọlọ́pàá méjì lórí 1 million Lakurawa boys no ìyẹn mọ̀ yà mọ̀ rúkúrò ra wa náà táwọn ọlọ́pàá yẹn tó bá lọ ṣe mistake báwọn fẹ́ fáyà báwọn fẹ́ ṣe nǹkan yẹn táwọn Lakurawa boys tó máa mú wọn sọ́wọ́ ẹ̀yìn náà lè máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ pé wọ́n fi dáwọn ọlọ́pàá yẹn dúró ni wọ́n ń béèrè ìwé machine ẹ̀ máa láwọn ọlọ́pàá yẹn ń béèrè ìwé machine lọ́wọ́ àwọn Lakurawa yẹn táwọn ọlọ́pàá yẹn ń béèrè owó ẹ̀bẹ̀ wọ́n ń ṣe kan ìdí yẹn tán fi pa wọ́n ẹ̀mí sọ reality mọ̀ ṣe rí life yìí ẹ̀yin lẹ invite àwọn bandits yẹn wá síbi naming ceremony ẹ̀yin lẹ invite wọn wá síbi wedding ẹ̀yin lẹ invite wọn síbi birthday ẹ̀yin náà dẹ̀lẹ̀ tún gbàdúrà kí security tó ń guide yín kó kú abà plenty ọlọ́pàá tó ti kú sógun èwo lẹ rántí family ẹ̀ àbẹ̀wò lẹ gbé gàrí lásán gàrí àti ṣúgà tẹ́ gbé lọ fún ìyàwó àtọmọ ẹ̀ pé tọ̀ níta fi support ni o ìyá fẹ́ tí àwọn ọmọ ọlọ́mọ fẹ́ tí wọn kan lọ kíkì gúvà àbí ẹ̀rọ kò kú easy ẹ̀yà mú tá à ń ṣe o police is your friend ìdí nìyẹn tọ́lọ́pàá fi ń wave àwọn people yẹn ọlọ́pàá ò gbowó mọ́ lọ́wọ́ anybody gbowó ẹ̀ lọ́nà ọ̀gẹ̀dẹ̀ kan jí machine ẹ̀ gbé jẹ̀bẹ́yàwó gan jíwó tó fi rà á ni torí ẹ̀ ló lè fi wá jí gbé ẹni machine tó bá ti ń lọ sàlámọ́tù bye bye ẹ̀mọ́ tẹ̀ ń ṣe mọ́ òrùkúrú ọmọ ọlọ́mọ o. MDT freight and logistics iṣẹ́ wọn dára o lówó pọ́kú ni wọ́n jáfáfá o wọ́n ṣe é gbọ́kànlé MDT
wọ́n kárí ayé. MDT Clearing, Freight and Logistics. Alékìtìntì gbogbo èèyàn ló ròyìn iṣẹ́ wa. Cargo services wa lẹ́sẹ̀kẹsẹ̀ lówó péréte. Lẹ́wọ̀ gbé gàrí, epo pupa, èlùbọ́, ẹ̀gúsí, ẹja gbígbẹ, irú, àpọ̀n, aṣọ, ìlẹ̀kẹ̀, àwọn ìwé pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ránṣẹ́ sáwọn èèyàn yín láti Nàìjíríà sí Europe, UK, US, Canada, ibikíbi lágbàáyé. Kò tán síbẹ̀. Ẹ̀yin tẹ́ wà ní Canada, ẹ máa bọ̀ lọ́fíìsì wa ní Canada fún ohun tẹ́ ẹ fẹ́ gbé wá sí Nàìjíríà. Ìbáṣe mọ́tò, electronics, ohun èlò lóríṣiríṣi lọ bẹ́ẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ ní kọ̀ǹtínà, ọwọ́ kan láò clear kọ̀ǹtínà yín fún yín nílùú Èkó. Bó ṣe jẹ́ pé a tún lè bá yín gbẹ́rù yín dẹnu ọ̀nà yín níbikíbi lórílẹ̀‐èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ pé fún ẹ̀yin tẹ́ wà ní GTA area àtàwọn ìlú mìíràn ní Ontario, Canada, a tún lè wá gbé lọ́dọ̀ yín pẹ̀lú àsọyépọ̀. Olú-iléeṣẹ́ MDT ní Nàìjíríà wà ní number 5 The Best Crescent off Olutosin Ajayi Street, Ajao Estate, Oshodi, Solo, Lagos. Ẹ bá wa sọ̀rọ̀ 0912 907 4004. Ẹ̀ka iléeṣẹ́ MDT, 2nd Avenue, 22 Road, G Close, B-Mark Plaza, Festac-Tan, Lagos. Ẹ pè 0810 836 8507. Iléeṣẹ́ MDT ní Canada kalẹ̀ sí 68B, Commercial Road, Bolton, Habion-Fon Intersection, Ontario, L7E 1K6. Please call +1437 655 4402. MDT Clearing, Freight in Logistics, Assure Delivery. There is a place to enjoy some me time, to enjoy a quick getaway, a place to relax, chill, and enjoy an aesthetic space, a place to relax and recoup. Why not try EP Homes? EP Homes is a one-bedroom shortlet, a modern-day Airbnb for a serene, cute, and enjoyable experience. At EP Homes, there is 24-hour security, 24 hours electricity, fitted kitchen, parking space, Wi-Fi, Netflix and chill, table tennis and snooker board, car rental services, and guess what? We are affordable. To at 13 Akindoyin Street, Elele, Ile-Ife, Osun State, Nigeria. Want to see for yourself? Make inquiry or make reservation right away. Call EP Homes on 0802 116 3541 or 0906 416 1511, or send us an email on edgeplusinnovation26@gmail.com. If the world is too fast, come to EP Homes. You will love it. Olímèrè ni ẹ máa bọ̀ o fún gbogbo nǹkan tó jẹ́ spirituality l'Amẹ́ríkà ní London ní Europe pátá. Holy Mary Spiritual Store ni ẹ máa bọ̀ o. Holy Mary Spiritual Store àgbà àràgbà ilé ìtajà tọ́kalẹ̀ sórílẹ̀-èdè Amẹ́ríkà níbi tẹ́ ẹ ti máa rí gbogbo nǹkan ìbílẹ̀ rà lọ́lọ́kan òjọ̀kan. A standard spiritual store tẹ́ ẹ ti máa rí gbogbo nǹkan tọrọ mọ́ spirituality rà. Spiritual perfume bíi perfume divine grace tí jẹ́ káàánú ọwá ni rí débi kọ̀rọ̀kọ́ndú. Perfume 77 Holy Michael perfume lẹ́yìn fẹ́ rà. Divine favour Chairman perfume ẹ̀mí mímọ́ perfume Miss Paris àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà ni spiritual soul àwọn ọṣẹ aṣínà lóríṣiríṣi, ọṣẹ aṣẹ́gun, ọṣẹ arọ́bí, ọṣẹ pègúnrẹ́, ọṣẹ ìtúsílẹ̀, ọṣẹ ìwòsàn. Bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí ni Holy Mary ń ta spiritual oil, òróró bíntù, 6 flower, òróró pẹ̀lú ọṣẹ tó gallant, danduala, sasorobia, magnet oil, ọ̀sọ̀rọ̀bíà, success oil, witches expeller, oògùn ọfà, àgbo ọfà, àpòrú ọfà tó dájú, àgbo arthritis, àgbo diabetes, àgbo fún ìtọ́jú ojú, àgbo fún ìtọ́jú ọpọlọ, àgbo fún àìsàn jẹjẹrẹ, àgbo fibroid àti bẹ́ẹ̀ lọ. Kò sí ní tẹ́ ẹ fẹ́ nílẹ̀ káàárọ̀ oòjíire tí ò sí ń bẹ̀. Ìgbà lóríṣiríṣi, ìgbà ajé, ìsásùn, ìkòkò, àwo sóbí, odó pẹ̀lú ọmọ odó, ewé ọmọ, gbogbo nǹkan celestial, gbogbo nǹkan kérúbù àti sẹ́ráfù, bíbélì, ọ̀kan òjọ̀kan ìlú ìbílẹ̀ Yorùbá bíi gángan, ìyáàlù, bàtà, agogo, ṣẹ̀kẹ̀rẹ̀ àti bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹ̀ ní Holy Mary Spiritual Store tó wà ní 7816 Paston Drive, District Heights, Maryland, United States of America. Gbogbo ẹ̀yin ta Amẹ́ríkà, London títí dé gbogbo Europe kan lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n. Ẹ fi ọkàn balẹ̀. Gbogbo ń tẹ́ ẹ bá fẹ́ ní Holy Mary Spiritual Store. Wọ́n ó gbé e dẹnu ọ̀nà yín kókókó. Bákan náà ni wọ́n ń ṣe spiritual consultation. Bóyá ẹ fẹ́ wádìí nǹkan tó díjú, tó lọ́jú papọ̀ tó ta kókó. Ẹ̀yin ẹ sáà ti pè wọ́n sórí nọ́mbà yìí. Tàbí kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp +1 240 486
7267 +1 240 486 7267 tàbí kẹ̀kàn sí wọn lórí wẹ́bsáìtì holymaryshop.online. bó o bá fẹ́ wẹ ìgúnwẹ ìpèwẹ ìdààmú ayé rẹ kúrò Holy Mary Spiritual Store ní kó o máa lọ. Holy Mary Spiritual Store ẹ̀bọ kéékèèké ní gbalá ìkúlà. ọ̀rọ̀ ayé wa ń fẹ́ àbójútó mójútó ọ̀rọ̀ ayé rẹ yóò sì dára fún ọ. gbogbo nǹkan tó jẹ́ spirituality l'Amẹ́ríkà ní London ní Yorùbá Holy Mary Spiritual Store ní ẹ máa bọ̀ o. ẹ káàbọ̀ padà. now nínú ọ̀rọ̀ tí arákùnrin yìí sọ ẹ̀já tuntun gbọ́ ká lè sọ gbólóhùn méjì tá a fẹ́ sọ nípa rẹ̀. ẹ̀yin fámìlì iṣu kan ń ṣẹlẹ̀ kò ní wà òkè ká máa fira wa rẹ́rìn ká máa fira wa yẹ ká máa fira wa bóṣìn yẹ ká máa rò báyà ń yọ̀ ni yẹ̀yẹ́ táwọn fira wa ṣe yẹn wá bá ti fẹ́ máa já síkú kó ti fẹ́ máa dà. àbírọ́ ló pa ni ìfura wa ṣẹlẹ́yà aṣọ gbogbo nǹkan di politics aṣọ gbogbo nǹkan dáwẹ́wà n tá fi ń ṣeré yìí tá fi ń ṣàwàdà yìí ó ti mú ẹ̀mí àwọn èèyàn kan lọ ó sọ àwọn èèyàn kan dẹni tó wà nínú ìgbẹ́ pẹ̀lú àwọn ajínigbé wọ́n bá àwọn tó ké tí wọ́n síta lámà o ọ̀pọ̀ èèyàn wà nínú igbó lọ́dọ̀ ajínigbé lónìí wọ́n negotiate pẹ̀lú family wọn wọn ò gbọ́dọ̀ wí síta torí wọ́n ti dúnkokò mọ́ wọn ti dẹ́rù bà wọ́n àwọn kan ń bẹ nínú igbó àwọn family wọn gùn ò tí mọ̀ pọ́n bẹ́ẹ̀ ara ilé yín tẹ̀ ti rí tipẹ́ ǹjẹ́ gbìyànjú láti béèrè ẹ̀. now tìpínlẹ̀ Kwara mọ́ pínlẹ̀ Èkìtì gbogbo alágbọ́ròyìn oríṣiríṣi nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ àwọn ajínigbé wọlé ìjọsìn ibi tí wọ́n ti gbé ń ṣèṣọ́ òru wọ́n yìnbọn pa pásítọ̀ wọ́n káwọn 15 wọnú igbó lọ wọ́n release wọn after 67 days lẹ́yìn tán gba 25.5 million naira àwọn ènìyàn wọ́n dé sílé ìwòsàn torí pé wọn ò róúnjẹ jẹ níbi tí wọ́n kó wọn lọ lẹ́yìn kí wọ́n kó wọn lọ bí tí wọ́n ti mú mi lẹ́ẹ̀kan lójúmọ́ ǹjẹ́ kálá ti wà prepared kálá àfẹ́ra wa ṣeré àfẹ́ra wa ṣàwàdà sólì ọ̀ wọlé wa lójijì yóò kó alẹ́rú lọ sí àṣà ọ̀ wọlé wa lójijì yóò gbé alọ́mọ gbé àyàwó gbé alọ́kọ lọ. nígbà tí ń ro kúrò ra wa ẹ kò wá òkè family ìyẹn lára ara everybody ó ní fíìmù kan tó ń trend online táwọn Lakurawa boys àwọn bad boys ẹ̀yà àwọn bandits wọ́n ń kọjá lọ àwọn ọlọ́pàá yẹn dẹ̀ ń wé fún wọn ìwọ́n á fa àwọn ọlọ́pàá yẹn fi wọ́n ṣe yẹ̀yẹ́ kí ni àwọn ọlọ́pàá yẹn gbé dání. ìyẹn lọ̀rọ̀ àwọn ọlọ́pàá ta ni wọ́n ń juwọ́ sí àwọn Lakurawa àwọn bandi nígbà tí wọ́n ń kọjá lọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀nù wa ń pe àwọn ọlọ́pàá yẹn lọ́lẹ̀ ohun tí brọ́dà wa yẹn ń gbìyànjú àti sọ fún wa ni wípé ẹni tíjà òde bá ní pẹ̀rẹ̀ ẹ̀ lọ́kùnrin o ẹkùn bọ́dẹ lójú oorun bó nígbà ọfọ̀ níyè yóò pòórá ọlọ́pàá 2 àwọn Lakurawa bí 20 bí 30 olóòótọ́ tí wọ́n gbé dání ó lágbára ju tàwọn ọlọ́pàá lọ bọ́ká bá síwájú tí sèbé tẹ̀lé tójò là ń wọ́ rúrú tí mọ́nàmọ́ná ń bẹ́ńbẹ̀ tí paramọ́lẹ̀ ń bẹ́ńbẹ̀ tábìrù sóró ọ̀gbẹ́yìn tí jomijòkè náà ń bẹ́ńbẹ̀ ta lóró lórí láyà láàrin ẹgbẹ́ ọdẹ tí ó wà rìn wọn àwọn eléyìí ń bọ̀ pẹ̀lú ọ̀kadà wọn á gbéra wọn 3 èèyàn 3 lórí ọ̀kadà kan àwọn 2 tí ń bẹ lẹ́yìn ìbọn tí wọ́n gbé dání ọ̀dẹ̀rùn ẹ wá ní kọ́lọ́pàá tí ò gbébọn dání bó bá tiẹ̀ gbébọn dání ó ti dorí ìbọn rẹ̀ kodò bí ò dorí ìbọn rẹ̀ kodò ẹgbẹ́ ẹni là á gúnyán wùrà pè ṣé yóò yìnbọn sẹ́nìkan ni àbí ìbọn ẹyọ kan tó gbé dání ni ó yìnbọn gbogbo wọn ò ní rókú ẹ̀sìn sòun lárákùnrin gbìyànjú àti sọ fún wa pé kò yẹ ká fóńtọ̀ ń ṣẹlẹ́yà ó yẹ ká kí pópó akínṣe ni bó bá jẹ́ bàbá tiẹ̀ lọ́jọ́ ọlọ́pàá hùn
sọ́gbà nímọ̀ràn ó gbà yànjú pọ̀ yẹ kó dá wọn lẹ́kùn tàbí yẹ kó gbìyànjú àti bá wọn jà bó bá jẹ́ gbọ̀n tèmi àbọ́jábúrò mi àbọ́mọ mi ǹjẹ́ wọn ó gbà wọn nírú ìyànjú bẹ́ẹ̀ ni pé ọmọ ọ̀dọ́ náà gbọ́dọ̀ fọgbọ́n ṣe ọgbọ́n làgbàlagbà fi sá fẹ́jò ọgbọ́n làgbàlagbà fi sá fún màlúù ọgbọ́n làgbàlagbà fi sá fẹ́ lẹ́wọ̀n tó bá wíkẹ́ẹ̀dì. ẹ wò bọ́n táwọn ọlọ́pàá yẹn gbé dání ẹ wò bọ́n táwọn bandits yẹn gbé dání nínú ìbọn táwọn bandits yẹn gbé dání ìbọn kan àbẹ́ta ń pè ní yéhe ìbọn yẹn máa ń já bàálù bọ́lẹ̀ èyí tó kéré jù nù. ẹ̀gbọ́n ń tọ́sọ o àwọn tó mọ orúkọ tí máa ń jẹ́ o ó ní ìbọn kan bẹ́ẹ̀ tá à ń pè ní aa ó ní ìbọn yẹn máa ń já bàálù bọ́lẹ̀ ọmọdé ò mọ ògùn ńlá wa ó ń pè lẹ́fọ̀ọ́ wọ́n lóògùn rí oníkíní jẹ́ bẹ́ẹ̀ ó lẹ́fọ́ àjẹfọ́ wò lélẹ́yìí tó èèyàn ọ̀pọ̀n wẹ̀ ládán mọ́ránmọ́rán nígbà tí ọmọ nǹkan kan ibi abámọ̀ lóde làákè lóde. so. ìtàn gbé dání ẹ̀ tó jẹ́ bkt yẹn kò kí ọlọ́pàá. ìkan tó ń bẹ́ẹ̀ tó ń jẹ́ bkt ṣé wọ́n dà mọ̀ èmi ò mọ̀ kí lọ́kàn mi lẹ́yìn kí n jẹ bàtẹ̀fọ́. kò jẹ́ 100 killer flower boys kó gbé bkt ẹ̀kọ́ yẹn dání á lé àwọn ọlọ́pàá 100 yẹn pa. ìwọ̀n ó wù káwọn ọlọ́pàá yẹn kan láwọn fẹ́ àtàkì wọn ibẹ̀ kan fáwọn ọmọ ọlọ́mọ kan fi wọn ṣe súyà àbí. nàínà ẹ̀rọ náà ṣé tó bá jẹ́ gbọ́dá díẹ̀ lọ́lọ́pàá yẹn àbáwọn àbúrò mọ́mí ẹ̀ àbọ̀kan àti ẹ̀ yàbẹ̀gbọ́n ẹ̀ bò wá ní kó fèsì bí 1 million Lakurawa boys ọlọ́pàá méjì lórí 1 million Lakurawa boys no ìyẹn mọ̀ yà mọ̀ òrùkúrò ra wa náà táwọn ọlọ́pàá yẹn tó bá lọ ṣe mistake báwọn fẹ́ fáyà báwọn fẹ́ ṣe nǹkan yẹn táwọn Lakurawa boys tó máa mú wọn sọ́wọ́ ẹ̀yìn náà lè máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ pé wọ́n fi dáwọn ọlọ́pàá yẹn dúró ni wọ́n ń béèrè ìwé machine ẹ̀ma láwọn ọlọ́pàá yẹn ń béèrè ìwé machine lọ́wọ́ àwọn Lakurawa yẹn táwọn ọlọ́pàá yẹn ń béèrè owó. ẹ̀yin náà lè máa sọ wípé sáyẹ̀ ò tiẹ̀ kò wọ́n ni pé tí ìbá ṣe pé èèyàn fi kúrun mọ́ kò ṣe máa ráwọn géńdé ọlọ́run tán tó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n gbé jágàmù lọ́wọ́ ojú wọn ò rẹ́rìn wọn bá yàn ṣàwàdà wọ́n ń lọ nílọ ta ní fẹ́ kú ta ní kú kàn táǹkù bí àṣà Vespa wọn ní bí Vespa bá gbèyàn ṣubú kò ní dákẹ́ yóò tó máa dún ọ̀run dún yẹn táǹkù ta ló kú ta ló ṣẹ́kù. ẹ̀bẹ̀ wọ́n ń ṣe kan ìdí ẹ̀ tán fi pa wọ́n ẹ̀ ní sọ reality mọ́ ṣe rí live yìí ẹ̀yin lẹ invite àwọn bandits yẹn wá síbi naming ceremony. sọ gbọ́rọ̀ báyìí ẹ̀yin lẹ invite àwọn bandits wá síbi ìkómọ yín bó lẹ ṣe invite wọn wá ẹ̀yin lẹ́lẹ́ lówó ẹ̀yin lẹ́ ń sáfẹ́fẹ́ yẹyẹ ẹ̀yin lẹ́ ń pàtẹ àríyá béèlì owó lẹ́ẹ̀mọ́ gbé wájú olórin béèlì owó lẹ́ẹ̀mọ́ gbé wájú olórin àwọn eléyìí wá wò wípé owó ń bẹ nísàlẹ̀ ń bí o táwọn kan ń rùn pàlókè ọya tó yẹ pé kíjọba tó dá wọn lóyún ọpẹ báwọn bá jiyàn gbé ń bì í ẹbí rí ọ̀dàwó wọn lówó jàre lára bá a ṣe invite wọn wá nù o. ẹ̀yin lè invite wọn wá síbi wedding ẹ̀yin lè invite wọn síbi birthday ẹ̀yin náà dẹ̀lẹ̀ tún gbàdúrà kí security tó ń guide yín ó kú abba plenty ọlọ́pàá tó ti kú sógun èwo lè rántí family ẹ̀ àbẹ̀wò lẹ gbé gàrí lásán gàrí àti ṣúgà tẹ gbé lọ fún ìyàwó àtọmọ ẹ pé tọ níta fi support ni o ìyá fẹ́ tí àwọn ọmọ ọlọ́mọ fẹ́ tí wọn kan lọ kíkì gúvà àbí ẹ̀rọ kò easy ẹ̀yà mọ tá à ń ṣe o police is your friend ìdí nìyẹn tọ́lọ́pàá fi ń wéèvù àwọn people yẹn ọlọ́pàá ò gbowó mọ́ lọ́wọ́ anybody gbowó ẹ̀ lọ́nà ọ̀gẹ̀dẹ̀ kan jí máa sí ẹ gbé ìgbéyàwó gan jíwó tó fi rà á ni torí ẹ̀ ló lè fi wá jí gbé ẹni machine tó bá ti ń lọ sàlámọ́tù bye bye ẹ mọ tẹ́ ẹ̀ ṣe mọ́ òrùkúrú ọmọ ọlọ́mọ o. well
ó ní ká gbìyànjú ká mọ tá à ń ṣe ká má rokúro ra wa wọ́n bá ló lè já ń bè kan wọ́n bá ní jí wọn gbé ń bè kan wọ́n bá láwọn adàlúrà fẹ̀míṣòfò ajínigbé wọbè kan mi tọkàn wọ́ kọ̀ọ̀kan lọ ni pé ọlọ́pàá mistake ẹ̀ ọ̀kan tá a máa ń ṣe ni pé aṣọ níjọ́ ọlọ́pàá èèyàn bí ọ̀yàtọ̀ sáwà gangan ẹni tó wọ kákí ọlọ́pàá ò lẹ́mìí méjì ẹ ń wọ kákí sọ́jà ò lẹ́mìí méjì tí ìbọn bá ráàyè wọ orí ẹ̀mí anybody ń tàn ọjà láìsí babaláwo tí wẹ̀sẹ̀ ò sí ìbáàjẹ́ kákí sọ́jà lọ́wọ́ ìbáàjẹ́ ti navy ìbáàjẹ́ ti air force ìbáàjẹ́ tàmọ̀tẹ́kùn ìbáàjẹ́ tọlọ́pàá ìbáàjẹ́ ti vigilante ìbáàjẹ́ tọdẹ ìbílẹ̀ bọ́ bá itẹ́ àyà sí ìbọn òkúlẹ̀lẹ́jà ta so bá a bá ṣe ń ro tara wa ẹja mọ̀ ro tọmọlàkejì àkàndọ̀rọ̀ Awíkonko ń bí òní ṣe wá o ìbànújẹ́ òní bà wá o àní ṣọ̀fọ̀ àní ra ọ̀fọ̀ ẹja gbárùkù tira wa ká mọ̀ sọ pé kinní kan ojúṣe ẹnìkan ní àjèjì ọwọ́ kan gbẹ́rù dórí àgbájọwọ́ la fi sọ̀yà àkàndá bá a wí tòní tọ̀la kẹ́ni mọ́ ní òní torí ẹ̀kọ́ jáwọ́ ìjọba ṣòfin kọ̀ràn kàkọ́ sẹ́ni tí ó ṣòfin àjẹ́ ẹ láìkẹ́ follow page mi lórí Facebook Awíkonko television àti Awíkonko TV ẹ subscribe sí YouTube channel mi Awíkonko TV àti Onídèmọdè TV ẹ wá ní nǹkan pàtàkì tẹ́fẹ́ kájọ sọ ẹ já sọ eléyìí lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362 èdè àti àṣàlẹ̀ káàrọ̀ òjìrè bí òní wọ mi orílẹ̀-èdè ilẹ̀ káàrọ̀ òjìrè òní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nimẹ́ni bí omi àfòwúrọ̀ pọ̀n ájú wa ṣe o. Awíkonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awíkonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awíkonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awíkonko Development Fans Club Worldwide ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ní àkàndá ọ̀rọ̀ Awíkonko ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awíkonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé àǹfààní wà láti darapọ̀ mọ́ wa ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan ẹ lè pè wá ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234 8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awíkonko Development Fans Club Worldwide ilé aláyọ̀ nílé wa.